ẹ tiẹ̀ ní sùúrù báyìí ní ìsìn tó bá jẹ́ pé ẹ̀ rágbò yẹn bẹ́ẹ̀ ṣe máa pa mí dànù nìyẹn o. nígbà tí tẹ́lẹ̀tẹ́lẹ̀ òkúkú wúlò náà láti ẹ̀gbẹ́ òun olúwa tí ò bá tiẹ̀ jẹ́ pé wọ́n ní kí n lọ pa ẹ́ mo mọ̀ wípé kí n má tí ì pa ẹ́ ni ṣùgbọ́n nísìnyí tóun olúwa dẹ̀ ń kọ́ńtínú láti máa dún sí etí ìgbọ́ mi ni mo ṣe decide pé kí n kúkú lọ pa ẹ́ kí n fi ẹrú bọ s'Elédùmarè. bọ̀dáàdì nǹkan tó ń yà mí lẹ́nu ni pé bí silencer jẹ́ wá ṣe já tó ń pariwo tó ẹ sọ pé alẹ́ àná lẹ gbọ́ òun jẹ́. mo gbọ́ òun yẹn mọ́jú ni. báwo lẹ ṣe gbọ́ pẹ̀lú bí jẹ́ ṣe ń pariwo tó yìí. àdúgbò ló fi ẹ́ fún mi ó dẹ̀ sọ wípé kí n dá ìpadà sọ́dọ̀ òun. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa ní àgbò náà padà. ó tiẹ̀ ti dá. òkú kó wúlò fún mi náà tí mo bá rán iṣẹ́ ò ní lọ tí mo bá ní pé kó lọ ra nǹkan wá wàá kó magí sápò wàá máa play football tí mo bá tún ní pé òkè mo rán iṣẹ́ wá lọ́ máa toast obìnrin káàkiri ni no problem. bọ̀dáàdì ẹ mọ̀ pé ó tiẹ̀ ti dá báyìí tí o bá ṣe pé mò ń rò pé ẹ̀yin lẹ bí mi tẹ́lẹ̀ ni ó ní nǹkan tèmi gan fẹ́ ṣe tẹ́lẹ̀ bọ̀ báyìí ẹni yára lògùn gbé o. kí ni ìtumọ̀ yẹn ọmọ mi èmi mà ni mo bí ẹ kẹ. dáàdi ẹ má wọrí ẹni yára lògùn gbé. èmi ni mo fádà ẹ wá sínú ilé ayé yìí nàún. ẹ má wọrí dá. hello sir hello bàbá. nǹkan tá ẹni kí n mú wá ẹ mo ti rí i báyìí. ẹni tí mo nífẹ̀ẹ́ jù mo tiẹ̀ ti rí i báyìí. inú igbó la wà sàrà inú igbó àdótẹ fún mi yẹn tí n bá ti fi kàn wọ́n lórí ìṣẹ̀dá wọn máa dọ́dọ̀ yín kò sí problem ẹ máa expect wọn láìpẹ́. How many times will I tell you before you know that it's not? Wá sáré.